a sùn lórí bí a bá fura wípé àárín ọkọ láyà kò dún déédéé. àbárí tí àárín ọkọ láyà ò dúró déédéé. tí wọ́n ń jà. tí wọ́n ń jà. èyí tó yẹ ká ṣe ní gẹ́gẹ́ bí ṣẹ̀ríà. tó yẹ ká ṣe ní gẹ́gẹ́ bí ṣẹ̀ríà. òní ká wá ẹlẹ́rìí kan. ká wá ẹlẹ́rìí kan ńlá ká ìdílé ọkọ nídìílé ọkọ nídìílé ìyàwó náà. ká sì wá ẹlẹ́rìí kan tírí rẹ̀ pé tí ò ní ṣàbòsí nídìílé ìyàwó. ká wá pè wọ́n jọ ká dá sáàrin wọn. ká dá sáàrin náà ká tún ṣe. ìṣe bẹ́ẹ̀. ìṣe bẹ́ẹ̀. bó bá wu Ọlọ́run. tó bá wu Ọlọ́run. ó lè wọlá tí eléyìí òun náà. ó lè wọlé èyí òun náà. kó jẹ́ kí gbogbo rẹ̀ ó ṣe déédéé. gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí bẹ láàrin tọkọtìyàwó kó ṣe déédéé kó ti parí síbẹ̀. mo wá ṣàlàyé fún yín. bàbá làwọn wá ṣàlàyé fún wa. tí n bá ti ń jẹyẹ ọ̀kan lọ. tí n bá ti ń jẹyẹ ọ̀kan lọ. tí ń di méjì mẹ́ta. tí ń di méjì mẹ́ta. àti ṣe àtúnṣe. yóò ṣòro. nítorí pé làákàyè wọn ò ní papọ̀. làákàyè ò ní papọ̀. Àṣẹ̀ìtọ́n yóò sì ráyè láàrin wọn. yóò ráyè láàrin wọn. àmọ́ ọ̀jọ̀gbọ́nkùnrin kan. nídìílé ọkọ. ọ̀jọ̀gbọ́nkùnrin kan. nídìílé ìyàwó. àtàwọn méjèèjì. tí wọ́n wà ń bẹ̀. àwọn ni òyí wọn ó dùn ún parí. èyí ò dùn parí èèyàn pọ̀. wọ́n sì tètè gbọ́. àmọ́ bí wọ́n bá ti ń jù bẹ́ẹ̀ lọ. bí wọ́n ti di mẹ́fà méje mẹ́jọ. wọ́n ò máa rúná sí ọ̀rọ̀ ọ̀dà. àwọn ni ó jẹ́ kọ́rọ̀ náà má ṣe lójútùú. ibi tá a dé lánàá nù. lónìí ibi tó kàn ní fa'budullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الحمد لله وشواجكم فاعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا. òjò wú lọ́lọ́run. bàbá ní òjò wú lọ́lọ́run. ibi tẹ́ sì mọ̀ wípé ọlọ́run ò forogún pa. ọlọ́run ò fẹ́ orogún pa. òun rèé. ọlọ́run ní wa'budullah ẹ̀sìn ọlọ́run ọba. ẹ̀sìn ọlọ́run ọba. wala tushriku bihi shay'an. ẹ má wá àrólé igbákejì fún. ẹ má wá igbákejì fún o. ọlọ́run nìkan ṣoṣo òun nìkan ní. òun nìkan ní kọ̀lẹ́kẹ̀ra. kò ní ẹnìkan tẹ́ẹ̀tù wá. kọ̀lẹ́nìkejì. وبالوالدين إحسانا وبالوالدين
إحسانا ọlọ́run ọba ó fẹ́ràn wa púpọ̀. Ó fẹ́ràn wa púpọ̀ ká. Ọ̀gá fẹ́ nígbà, ọ̀gá farakọ. Tara rẹ̀ ló kọ́yàn. Ara rẹ̀ ló kọ́yàn. Ẹ̀sìn ọlọ́run. Ẹ̀sìn ọlọ́run. Ẹ má sì worogún fún. Ẹ má worogún fún bó ṣe wúlò. Tẹ́ ẹ bá ti lè sin ọlọ́run. Ẹ bá ti sin ọlọ́run. Tẹ́ ẹ sì wá orogún fún. Tẹ́ ẹ worogún fún péré rárá. Èyí tó kàn fún yín. Tó kù. Èyí tó kàn fún yín. Lẹ́yìn bẹ́ẹ̀. Àwọn òbí ni méjèèjì. Òbí ni méjèèjì, bàbá ìyá àti bàbá. Ẹ ṣe dáadáa fún wọn. Ẹ ṣe dáadáa sí wọn dáadáa. Wọ́n bí zílì kò rí bá. Wọ́n bí zílì kò bá. Wọ́n bí zílì kò bá. Àwọn ìbátan yín tí wọ́n súnmọ́ yín. Àwọn alásùnmọ́ yín níbàtàn nínú ẹbí yín. Wọ́n lè yàtá máa. Wọ́n lè yàtá máa àtọmọ òrukàn. Àwọn ọmọ òrukàn ẹ̀sẹ̀ dáadáa sí wọn. Àwọn tọ́lọ́run kàwé yìí. Ntọ́lọ́run káwọn yìí. Ntẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni. Ntẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni o. Lẹ́yìn gbígbà ọlọ́run ọba bọ́. Lẹ́yìn gbígbà ọlọ́run bọ́ tẹ̀ ẹ̀sẹ̀ mọ pẹ̀lú ẹ̀ rárá. Àwọn òbí yín méjèèjì. Àwọn òbí yín méjèèjì tún láàyè. Ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. Àwọn tí wọ́n súnmọ́ yín lẹ́bí. Àwọn ẹbí tí wọ́n súnmọ́ yín gbẹ́gbẹ́gbẹ́ ẹ̀yìn wọ̀n yẹ́lẹ̀. Ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. Wọ́n lè yàtá máa. Àwọn ọmọ òrukàn. Ẹ ṣe dáadáa sí wọ́n ní wọ́n ní màsáàkìní àtàwọn atẹ́wọ́gbọ́rẹ́. Àwọn tálákà. Wọ́n ní járe lè kó bá. Wọ́n ní járe lè kó bá. Àwọn aládùúgbò yín tí wọ́n súnmọ́ yín. Àwọn aládùúgbò tó súnmọ́ yín gbẹ́kígbẹ́kí dáadáa. Àfẹ̀jílẹ̀ ìfàìríra. Àwọn wo ni àwọn aládùúgbò tí wọ́n súnmọ́ wa? Àwọn wo ni rí? Tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ ọ̀tún báyìí. Ẹ bá wo ẹ̀gbẹ́ ọ̀tún báyìí. Ẹ ka ilé. Méní méjì mẹ́ta mẹ́rin dógójì. Ilé ará àdúgbò. Àwọn ará àdúgbò tí wọ́n súnmọ́ yín nù. Wọ́n ní járe lè dùnú bí. Àwọn ará àdúgbò tí wọ́n súnmọ́ yín tí wọ́n jìnnà sí yín. Àwọn ará àdúgbò tẹ́ pé ara yín náà ni wọ́n ara wọn lẹ̀ náà wọ́n jìnnà sí yín. Tẹ́ ẹ bá ti ka ogójì léhùn. Ẹ bá ti ka ogójì léhùn. Èyí tí ẹ tún wá kàn. Èyí tí ẹ tún wá kàn. Àwọn náà aládùúgbò yín ni wọ́n. Aládùúgbò yín làwọn náà kò pín síbẹ̀. Kò síbẹ̀. Kò pín bẹ̀. والصالح بالجنب والصالح بالجنب. Àwọn ọ̀rẹ́ yín alájọṣepọ̀ yín. Àwọn alájọṣepọ̀ yín mọ́tímọ́tí nì. Wabni sabili. Wabni sabili. Wabni sabili. Wabni sabili. Ọmọ orí ìrìn. Ìntí omírin ń bẹ̀. Onírìn àjò ni. Níjọ́ tí Ọlọ́run bá ní kó nírìn àjò kan. Tó bá wá sọ́dọ̀ yín. Ẹ má lè. Ẹ ṣe dáadáa pẹ̀lú. Wà máa malakat aymanukum. Àwọn tí ọwọ́ ọ̀tún yín bá kápá. Ntí eléyìí ń sọ fún wa. Tó bá ṣe pé ẹrú ni wọ́n. Tí wọ́n sì súnmọ́ wa. Ọlọ́run ni a ṣe dáadáa pẹ̀lú wọn. Inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura. Inna Allaha la yuhibbu
بهتانا وكفورا. dájúdájú ọlọ́run kò fẹ́ràn àwọn alásọtúnsọ àwọn tí wọ́n jọra wọn lójú wọ́n máa sọ páfà wọn àfàwọn àwọn wọ̀nyí àwọn náà tún wà nínú wọn fàkúràn àti àwọn alásọtán àwọn nípa ayé ènìyàn ìdíwọ̀ wí náà ìbàjẹ́ òun ó kọjá àlà ọlọ́run ò fẹ́ nítorí wípé ọlọ́run ọba ṣe dáadáa fún ọ wá ní àsìkí tọ́lọ́run ṣe fún ọ òun wá ń fi ń ṣèyẹn gan òun wú òun fẹ́ lérí dúkìá náà ọlọ́run ò fẹ́ tọ́lọ́run bá fún ọ gbà pé tí tọ́lọ́run ni má wà á sọ pé bí ò bá sí wọ nǹkan kan ò ṣe ẹlòmí ò ṣe alladhina yabkhaluna ma ya'muruna الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. àti àwọn tó ṣe pé wọ́n máa ọ́ọ̀dì nǹkan wọ́n máa fi nǹkan pamọ́. àwọn tó máa fi nǹkan pamọ́ tí wọ́n ń sahun. kì í wá ṣe pé wọ́n fi ń pamọ́ lásán. wọ́n wá fi pamọ́ lásán kọ́mọ lórí tí wọ́n ní ká. ìwọ gan-an tó ń tẹ̀lé wọn. wọ́n tó ń tẹ̀lé wọn. wọ́n wá ń kọ́ ọ ní ara. wọ́n wá ń kọ́ ọ náà lára. tàbí mo ṣe dà. wọ́n wá ń sọ fún wọn náà pé kí wọn náà yà hùn. tàbí mo ṣe dà. ويكتمون ما آتاهم الله من فضله. Ntí Ọlọ́run fún wọn nínú ọlá rẹ̀. Wọ́n fi ń pamọ́ fúnra wọn. Wọ́n á jẹ́ kẹ́nìkejì orí jẹ nínú dúkìá náà. Wọ́n àtàdé náà. كافرين عذابا مهينا وأعتدنا للكافرين عذابا مهينا. Gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kó lọ́ọ́ mọ̀ wípé Ọlọ́run ti pèsè ìyà alábùkù fún. Ọlọ́run ti tọ́jú ìyà alábùkù fún yóò máa ta àbùkù nínú rẹ̀ bí òní gbogbo ìgbésí ayé ẹ̀ bí ń bá ń dùn ń bò bá yá yóò padà kan nítorí kí ni ó mú kan ayé ó mọ̀ wípé ó ní kò sì lò ó síbi tó yẹ yóò wá sọ̀rọ̀ ayé ò ní aláwọ̀dé tó bá tún wá wu Ọlọ́run àgbà dúkìá náà tó bá wá gbà lọ́wọ́ ẹ̀ òun náà wà di ẹni tí ó máa lépa káàkiri. Ọlọ́run kó fi sọ ẹ̀sọ́ wọn. Má jẹ́ ká kó sínú tàkùtì ẹnu àwọn wọ̀nyí. والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. Ọlọ́run ṣàánú wa dákun. والذين ينفقون أموالهم
àti àwọn tó ṣe pé wọ́n ná dúkìá wọn àwọn tí wọ́n ná dúkìá wọn rìá ànáàsì iná tí wọ́n ná ilẹ̀ ọ̀nà àhò ni ẹlẹ́ àwọn ni wọ́n ná báàrí ni fàárí lásán bí bá a ti péjọ yìí kẹ́nì kó wá bí ìnísí wáyà yìí nìyí nítorí kò wáyé o kì í sì sára wa àmọ́ ń fẹ́ ká mọ̀ pé òun ní àzìkí wọ́n ní mo fún gbogbo ẹ̀yin jàmá tẹ wá sí ní 1 million lápèjúwe yóò yà wá lẹ́nu báwo láti ṣe pín. ó láti dín 1 million àtàjòkó mi ẹjòkó yìí lásán wọn àtàkà. ó sì fẹ́ fi fara rẹ̀ hàn ní. ọbẹ̀ rí rẹ̀ hàn ní èyí. àbí kó sọ pé mo kọ́lé fún lágbájá mo ṣe kíní kan fún kó sì máa fi kíní lé lọ́wọ́ ṣẹ́ẹ̀kì tí ó fi kọ́lé ṣẹ́ẹ̀kì ṣé ń tàbẹ́ mi. láàbẹ̀rún táyà ń kọ́lé mú ìyàrá yẹn lọ́mọ́kà tó ń gbọ́ mọ́ àwọn ọmọ kí àwọn lọ́nà ìjó kí mi. ó ní àhò ìnáwó tí ń ṣe fáwọn èèyàn kárí ni wàlá yóò mìíràn lẹ́yìn pé ìnáwó ọlẹ́ àhò yìí kò wá nígbàgbọ́ sọ́lọ́ wàlá kò sí ẹ̀sìn tó kàn pẹ̀lú ọjọ́ gbéǹde kò gbàgbọ́ kò gbà pé ń bẹ. ومن يكن الشيطان له قرينا فساء قرينا. àwọn wọ̀nyí àwọn ni wọ́n ti bá Ṣẹ̀tánì dá ọ̀rẹ́. ẹ̀yìn Ṣẹ̀tánì ẹni ẹ̀kọ́ ni wọ́n kòríkòsùn Ṣẹ̀tánì ni wọ́n gbogbo òṣèṣì wọn ti Ṣẹ̀tánì ni. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. kí ni ó ṣe fún wọn? kí ni yóò bùkù nínú tọ́lọ́run ti ṣe fún wọn? lóore níkẹ̀ tí wọ́n bá gba Ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì gbàgbọ́ wípé ìjọ ọ̀kan yìí ń bọ̀. wọ́n bá kú mímọ́ razaqahum Allah. wọ́n ń wá ná dúkìá wọn tọ́lọ́hun fún wọn nínú ìkẹ́ tọ́lọ́hun tó wà lọ́dọ̀ wọn wọ́n ná fún àwọn èèyàn. wa kana Allahu bikum alima. ẹ̀yin lè má mọ̀ wọ́n o àmọ́ ló mọ̀. eléyìí ẹni tí irú rẹ̀ bá ń ṣẹlẹ̀ sí tí bá ń wà tó bá wà láàrin wa táwa ò sì mọ̀ tẹ́lẹ̀ àti ìmọ̀ náà àmọ́ lọ́hùn mọ̀. Inna Allaha dájúdájú Ọlọ́run la yuzlimu mithqala bó bá ṣe pé dáadáa ló ṣe kò gbé bọ́bá sábúrú ní àbá gbàgàdà níwájú Ọlọ́run. tó bá lọ jẹ́ dáadáa
tó bá ṣe pé dáadáa ló ṣe bàbá gbé dáadáa ní tí ò ju dèédé ọmọ náà gún lọ dédé ọmọ náà kú lọ má fọkàn sí pé yóò gbé kò ní gbé bàbá tó lékún tó kú ọlọ́run ó lékún yóò lékún nílọ́po nílọ́po ìlọ́po ìlọ́po bá dọ́bù rẹ̀ yóò tìrìbù rẹ̀ gbogbo ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. ويؤتي من لدنه أجرا عظيما. ẹ̀san tó sì tóbi gbàgàdàgbàgàdà ẹ̀sán ńláńlá ọlọ́run ó ṣe fún parí nìkan ní rí ẹ wo ọlọ́run ẹ̀wọ̀ ọlọ́run. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àyà yìí dáadáa àbá náà fẹ́ ká gbọ́ àyà yìí dáadáa tó o bá ṣiṣẹ́ dáadáa ọba ṣiṣẹ́ dáadáa ẹ̀san rẹ̀ ẹ̀san rẹ̀ tí ò bá ju dèédé ọmọ náà gún lọ yóò ju ọmọ náà gún lọ ọlọ́run ò ní fi bí ọ́ ọlọ́run ò ní fi dùn ọ́ yóò fún ọ. bó bá sì ṣe pé aburú ló ṣe bọ́lá ti jẹ́ ká burú náà ló ṣe ọlọ́run lè mọ́ wò ó kó tiẹ̀ mọ́ kó ń tọ̀ káwò ká fi wò ó ọlọ́run lè wọ́n gbé bóyá yóò ronú kí wàdà bóyá yóò ronú pìwàdà ọlọ́run yìí sáré ìgbà burú láburú náà ló ṣe wọn à ní sẹ̀san aburú kò ní ìṣẹ̀ṣà burú yóò wò pé wọ́n yóò ronú kí wàdà yóò ronú pìwàdà yóò ronú pìwàdà yóò ronú kí wàdà yóò ronú tí ò bá wá ronú pìdà tí ń bá wá ń tí ń bá ń peléke tí ń peléke tí ń peléke ọlọ́run ò ní àà eléyìí ò mà ní ọ̀dà gangan mà yóò sì gbẹ̀san tí ó ṣe gbẹ̀san ọlọ́run ó gbà lójú ọlọ́run gbà lẹ́nu gbà lójú ó gbà láà ọlọ́run mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run gbà lójú gbà lẹ́nu gbà láà mo gbà lábì gangan o. fàkàì إذا جئنا من كل أمة وجئنا وكيف إذا جئنا من كل أمة بشهادة إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. báwo ni ó ṣe rí báwo ni ó ṣe rí nígbà tí à ń bá mú àwọn ẹlẹ́rìí jáde nínú àwọn ìjọ kan síjọ kan bàtà bá mú ẹlẹ́rìí jáde nínú ìjọ kan síjọ kan. وجئنا بك على هؤلاء شهيدا. ìwọ gan-an tọ́lọ́run bá fi wọ́n náà ṣe ẹlẹ́rìí láàrin wọn. wọ́n kí wọ́n gan-an la bá fi ọ́ ṣe ẹlẹ́rìí láàrin wọn. وجئنا بك على gbogbo àwọn àjàmá àtàpé lónìí síbi tafsiri yìí tó ọlọ́run fi èmi ọlọ́run fi mí ṣẹlẹ́rìí pé mo wí fún yín. وكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. ìran kọ̀ọ̀kan àwọn ẹlẹ́rìí ń bẹ tí wọ́n máa sọ kí mo rí mo sì jíṣẹ́ fún yín ìtọ́lọ́run ní ẹsẹ̀ yìí ìtọ́lọ́run ní ẹsẹ̀ yìí èyí tí wọ́n náà kójọ ọlọ́run ó wàá fìwọ́ náà ṣẹlẹ́rìí níjọ́ pàmùrẹ́gẹ́dẹ́ tí ò ní sípà ń lọ wájú kò ní títán níjọ́ tí sẹ́sà bá dé báyé tí ò ní kankan bẹ̀ mọ́. èyí tèmi ń sọ fún yín yìí àbálẹ̀ dáa ń sọ fún àyí. tó bá dijọ́ náà bàbá àtijọ́ náà
èmi ní máa jẹ́lẹ̀rí wípé mo kà á fún yín bọ́lọ̀hún ti ṣe wí nù mo sì ní ẹ̀tẹ̀lé ẹ má ṣàwọn ẹ̀yin olùtajà ẹ bẹ̀rù Ọlọ́run áyà yìí bá yín wí kí ni tẹ́ gbọ́kànlé ẹ ń ronú wípé ẹ fẹ́ kówó yín ó pọ̀ ẹ ń ronú owó púpọ̀ dédé àìdá ẹ ra àpò rẹsì ẹ rà á ní 40,000 ẹ rà á 40,000 nígbà tó dẹ̀ ẹ wà ní ìgbà kan pọ̀ tí wọn ò ní rí ẹ wá kó pamọ́ nígbà kan ó wá kó pamọ́ wá di 68 nígbò òdì tó tówó rẹ̀ tí tó ga tẹ́ ń lápò rẹ̀ sì ní 80,000 àwọn akókòdè lẹ́wọ́ kó bóde èrè tẹ́ ti jẹ́ ń bẹ̀ ó ti ṣe déédéé tó rà àbí kó jù lọ èrè tó jẹ́ ni àrámù ni وَإِنَّا بِكَ آلَاءِ شَهِيدًا وَإِنَّا بِكَ آلَاءِ شَهِيدًا mo sọ fún yín o èmi wí tèmi o n ò sì fi ìfi kankan bò kan mọ́lẹ̀ bó ti ṣe rí gẹ́lẹ́ òun ni mo wí nítorí náà ìwọ tó o bá kó oúnjẹ pamọ́ nínú àwẹ̀ la wà yìí ìgbà tó yẹ kí nǹkan ó tẹ̀ fún mùsùlùmí ẹ̀ ń sì ń fi àjọmọ̀ ìyá yín ábà ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ̀ tá a máa lò inú àwẹ̀ ìgbà náà lẹ́wà gbówó lé tó ń kálukú òfin ní bèèrè rẹ̀ tálíkò ó mọ rárá jẹ́ Ọlọ́run ó bí yín o. وكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. Èmi ti sọ fún yín tó bá wù ọ́ kò gbọ́ bó sì wù ọ́ kò gbọ́ àmọ́ agbọ́mọ́gbà yóò jẹ̀bi Ọlọ́run. يومئذ يود الذين كفروا يومئذ يود الذين كفروا وصموا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run níjọ́ náà ìjọ́ wo níjọ́ náà ìjọ́ gbèndé àkíyàmá ni yawaddu alladhina kafaru àwọn tí wọ́n ya gèfèrí sí Ọlọ́run wa asur rasula tí wọ́n sì kọta nábì láwọ̀ tó sáwọ́ bihimul ardu. wọ́n máa wo ilẹ̀ níwò wípé kílẹ̀ yóò sì kó sì parẹ́ máwọn. wọ́n máa wò ó bí kílẹ̀ náà lè parẹ́ máwọn. àwọn nǹkan tí Ọlọ́run ń fi pamọ́ sí wọn láà. àwọn nǹkan tí Ọlọ́run fi pamọ́ sí wọn láà. tí wọ́n ń yọ̀. tí wọ́n ń yọ̀. tí wọ́n ń kó èrè láre. tí wọ́n ń kó èrè láre.
yóò di wàhálà fún wọn. yóò di wàhálà tí wọ́n lọ́rùn. ìdí eléyìí nìkan ó lè mú wọn wọná. nítorí yóò di òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn. yóò di òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn kù. gbogbo ẹni tẹ́ ẹ febi pa. nínú ẹbí yín. nínú àwọn aládùúgbò yín. àbáwọn tí wọ́n súnmọ́ yín. lẹ́bí. àtàwọn aládùúgbò yín tí wọ́n jìnnà sí yín. àtàwọn atẹ́wọ́gbọrẹ. gbogbo wa tá a wà níbí. kí là ní lọ́wọ́. tá a fi lè sọ pé olówó ni wá. gbogbo wa tálíkà Ọlọ́run ni wá. ẹ sì ń fi ìyà jẹ wá. ẹ sì mọ̀ wípé kinní yìí. ìtẹ̀rà. ẹ ti jèrè kọjá èrè. ojú owó. èyí tó lé nì. iná ni. iná ni bá ìyá ní bá. ẹ lè rí ìyà. àbùkù ó sì kàn yín. àbùkù ọkàn yín lérí bẹ́ẹ̀. níjọ́ náà. gbogbo àwọn tí wọ́n ń ṣe báyìí. wọ́n fẹ́ kí lè yanu kó gbá wọn. nítorí ọdún sàwọ́ bihimul ard. ولا يكتمون الله حديثا. bó ṣe rí kò kán ọlọ́run sì mà. kò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run. gbogbo ohun tó o ṣe láburú. ó bá pàdé ń bẹ̀. yá ayyuhal ladina amanu. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. يا أيها الذين آمنوا. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى. آية bàbá tu lónìí. tó bá di lọ́la. á padà sórí ẹ̀. nítorí àwọn nǹkan tó so mọ́. ọlọ́run ní mo pe ẹ̀yin mùmínì òdodo. látàkìrà bó sọ láta. ẹ má sọ pé kírun. wà á ń tún. nígbà tí ẹ bá ti mu tí yóò bìbà. tẹ́ ń mú rírà. ẹ má sọ pé ń kírun.
حتى تعلموا ما تقولون. nígbà tí làákàyè yín bá padà. aláyìí tó ti lò fún bàbá wa sọ̀kalẹ̀ wálẹ̀ tẹ́wọ̀n tẹ́ ń wí. tẹ́ ẹ rántí ọlọ́run. tẹ́ ẹ rántí ọlọ́run. tẹ́ ẹ rántí n tó sọ. tẹ́ ẹ rántí n tó sọ. nígbà náà ni ẹ tó kírun. nígbà náà ni ẹ tó kírun o. wàlá جنبا إلا عابري سبيل. àbí jẹ́nàbà ń bẹ lára rẹ̀. jẹ́nàbà ń bẹ lára rẹ̀. ìwọ tó ń rìnrìn àjò. ìwọ nínú àjò. oníjẹ́nàbà la. oníjẹ́nàbà la. ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا. توي ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا. orí omi tó fi wẹ̀ tó fi ṣe ìmára má ló kírun nítorí ìwọ náà nígbà náà ẹ̀gbin ni ọ́ má ló ń ṣàlùwàlá má dédé àlùwàlá ṣíṣe wà in kuntum maridan. وإن كنتم مرضى أو على سفر. àbótí ẹ̀ wá ṣẹlẹ̀ àárẹ̀ òun ṣàárẹ̀ ò lálàáfíà. ara rẹ̀ jí pépé. àlàáfíà ara rẹ̀ kò gbé pé kò kírun. ọlọ́run ní máa sinmi. أو جاء أحد منكم من الغائط. má sáré àti ìtúta kọ́kọ́ tán. àwọn àlá sáfàrí àbí ó tiẹ̀ wà lórí ìrìn àjò. ní èrè. ntọ́lọ́run ní a ṣe ẹ padà gbọ́. tọ́lọ̀ ní a ṣe. أو جاء أحدكم منكم من الغائط. àbí lógìgì ìgbẹ́ mú yín ó sì yàgbẹ́ ó sì dẹ̀gbin o má kírun. أو جاء أحد منكم من الغائط. أو لامستم النساء. أو لامستم النساء ولم تجدوا ماء فتيمموا صعيدا طيبا. أو لامستم النساء بنيوجو. أو لامستم النساء أو لامستم النساء. àbí o ní àṣepọ̀ pẹ̀lú obìnrin. ní àṣepọ̀ pẹ̀lú obìnrin. lẹ́yìn bá ní àṣepọ̀ pẹ̀lú obìnrin. ní aláṣepọ̀ pẹ̀lú obìnrin. ara rẹ̀ ti dẹ̀gbin. ara rẹ̀ ti dẹ̀gbin. gbogbo فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا. ò rí omi. ó láṣepọ̀ pẹ̀lú obìnrin. gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí. omi láfi ṣe ìmọ́tótó ẹ̀. tí wọ́n náà fi dẹni mímọ́. ò wá rómi. má kírun. àmọ́ ọlọ́run wá sọ wípé tó bá ṣe wípé ẹ̀ rí omi. فتيمموا
صعيدا طيبا فتيمموا صعيدا طيبا. Ọlọ́run ní ẹ ṣe táyà mọ́mú àlùwalẹ̀ elépẹ̀ tọ̀yé ìbànúlẹ̀ tó má ọ̀pọ̀ gbogbo wa bá ti wà ń bí kò yé wa. Wọ́n ní kò yé wa. Báwo láti ṣe táyà mọ́mú? Báwo láti ṣe táyà mọ́mú ẹlòmíì ń kọ́ ni kò mọ́ ṣe. Yẹ̀pẹ̀ tó mọ́. Yẹ̀pẹ̀ tó mọ́. Tá a mọ̀ wípé kò kì í ṣẹlẹ́gbẹ́. Tá a mọ̀ pé kì í ṣe ìpẹ́ bí wọ́n ń da ìkíní bí àtàn. Òun láti ṣe. Wọ́n láti ṣe. Ọwọ́ rẹ méjèèjì. Ọwọ́ rẹ méjèèjì. Ó fi kan orí yẹ̀pẹ̀ báyìí. Ó fi kan orí yẹ̀pẹ̀. Tó o bá fi kan orí yẹ̀pẹ̀. Tó o bá fi kan orí yẹ̀pẹ̀. Ọwọ́ nì. Ọwọ́ nì. Ó fi bọ ojú rẹ̀. Famsahu biwujuhikum. Famsahu biwujuhikum. Ọwọ́ náà kẹ́ ẹ fi bọ́jú yín. Ọwọ́ náà fi bọ́jú. Wa aydikum. Wa aydikum. Tẹ́ ẹ bá fi bọ́jú tán. Ẹ bá fi bọ́jú tán. Ọwọ́ òun náà lẹ́ẹ̀tọ́ dà lórí yẹ̀pẹ̀. Òun náà lẹ́ẹ̀tọ́ dà lórí yẹ̀pẹ̀. Ẹ wà á fi sí ọwọ́ méjèèjì ọ̀tún yín àtọwọ́ òsì. Ọ̀tún òsì ẹ̀rìn. إن الله كان عفوا غفورا. إن الله كان عفوا غفورا. Dájúdájú Ọlọ́run ọba aláfojúkò ní Ọlọ́run gàfúràn ọba aláforíjì sí ni. Mo rò pé ó yé yín. Á padà síbẹ̀ lọ́la. Kí fi lè rí nǹkan dì mọ́lẹ̀. Á padà síbẹ̀ láti tún ṣàlàyé rẹ̀ yékéyéké. Sadaqallahul azim. Àwa jàmá ẹ dákun ẹja máa ní sùúrù. Ẹ ká máa ní sùúrù. Béèyàn bá rajà. Béèyàn bá rajà. Ìbéèrè ọjà tó rà kó gbà. Ìbéèrè ọjà tó rà ní. Tó o bá gba ọjà tó rà tán. Tó o bá gba ọjà tó rà tán. Èrè tí ó tẹ̀lé. Èrè tí ó tẹ̀lé. Wo kò gbà. Wá kò tó kọ gbèrè. Ọlọ́run kó ṣàánú. Bàbá ní káàkiri àmì ẹwẹ́ gbẹ́sẹ̀ wí fún wa ìrọ̀lẹ́ ẹjọ́ jímọ̀ láwà yìí. Ìrọ̀lẹ́ ẹjọ́ jímọ̀ ẹ̀yìn wà lẹ́bí ní gbòdì bàbá. Àwọn bàbá ẹ máa bẹ dáadáa pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdùnnú. Lọ́mọ fi kankan sí àlàáfíà bàbá wa. Lọ́n tí wọ́n máa bẹ dáadáa. Bàbá ti kébèrè abẹ́lẹ̀ fọlá kébèrè abẹ́lẹ̀ náà sì tán. Ọlọ́run ó di wọn lóòótọ́ gbogbo apáti àtìyẹ náà. Kọ́lọ́kọ́ ọ̀la nàbí lọ́dọ̀ lọ. Létí ìdílé tá a dọ̀ àwọn òbí-gbà. Bàbá ẹja kébèrè abẹ́lẹ̀ fọlá kébèrè abẹ́lẹ̀ náà sì fún wa. Ọ̀pọ̀ àlàáfíà ìdùnnú gbogbo gbà ọlọ́mọ bá wa ṣe fún wa. Bismillahir Rahmanir Rahim. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين. àwọn Hasbunallah cooperative. wọ́n ní ilé ẹgbẹ́ àwọn nílẹ̀ yá àti gbogbo ibi táwọn lẹ́ka sí. nílẹ̀ yá àti gbogbo ibi lẹ́ka sí kọ́ máa lo àpò àwọn bàbá ẹja tẹ wọ káàtì àti wọ jàmá. wọ́n là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam. bàbá kiri nìyá bàbá wa alùmọ́ta wọ́n ti bí ọlọ́wọ́n sáré kún dáadáa. wọ́n dà lẹ́bi ní tẹ́ bá múra tẹ́ fẹ́ sínú yòówó ẹ̀ mọ́. wọ́n dà lẹ́bi wọn kẹ́ sọ pé Allahumma ya wasi'al maghfira ighfir li
àwòdì ń kò fẹ́ àṣà ń kò fẹ́ wọ́n ní ìkísí ọ̀já ju kò fẹ́ àwọn ẹlẹ́dẹ̀ bọ̀ wọ́n ní ìkísí fọ́ ẹran tara dàdìẹ lọ́pọ̀ ju fùfú rẹ̀ lọ wọ́n lòun náà sì máa kó wọn bá tiẹ̀ ẹni tó lè kó láti fi igi kan sí kìí tó bá máa ń wọ̀n àmọ́ àwòdì àṣà àwọn ń fò gan-an ẹsẹ̀ ní ọjọ́ àwọn náà bá máa fò láì ṣe tí bòdì tó rò àwọn náà bá máa fò ìtumọ̀ rẹ̀ ní pípọ̀ bá ti ń ṣàdúrà àdúrà ló tètè máa gòkè síwájú ọlọ́run kí ló fà ẹsẹ̀ ni àmóṣù tá a wà mẹ́yìí ọlọ́run fi ṣàánú wa ni àwọn tó ń jòkó bọ́ọ̀lù kan lọ́dọ̀ àwọn bàbá ẹjẹ́ awígbó lòun náà tàbá ti fẹ́ sínú pé Allahumma ya wasi'al maghfira ìgbìfèrèlì àmọ́ tá à ń ṣe ní oṣù yìí oṣù ṣe dáa tó kéèyàn máa kiri ẹni níṣẹ́ fẹ́ fún mọ́rọ̀ ọdún kìí ṣe ọmọ akẹ́ran kíkẹ́ kan níjọ méjì púpọ̀ ẹ̀kọ́ àtìlẹ̀ àwọn ó tì í lọ ni ó sì tí ò ti tẹ́lẹ̀ yọ́ lọ rẹ̀ ó yẹ kí àwọn tó dá nǹkan mọ́ náà yín náà oṣù rere yìí ní lọ yìí ẹ má kì í ra yín ní ẹ̀kọ́ àtìlẹ̀ ọmọ kí lè tí ì lọ sí nǹkan tí ọba dalẹ̀ yẹn máa tì í lọ àbí ọlọ́run wọlé aṣọ tó bá ti àtàkì wọlé àlùkò àǹtà gbọ́ wọ́n lọ àwọn bàbá wọn ni gbogbo ojú òdùn nínú kọ̀ọ̀kan rẹ̀ láti ṣe fún wa. gbogbo tí ọba dùn wá mọ́jọ ṣẹlẹ̀ sí i. ká tó jáde kó nù Ramadan yìí gbogbo àdúrà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń ṣe dàpọ̀ mọ́sàdádúrà náà ká. ìdí àná kàánù rẹ̀ jọ wá. nígbà tí ẹ̀ná kàánù ọlọ́run fi ti máa wọ̀ ọlọ́mọsà náà ń ṣe rẹ̀. bá a ti farabalẹ̀ kó ti èyí ní bá ti gbọ́ bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ sànù rẹ̀. ọlọ́wọ́ sànù ẹnì kọ̀ọ̀kan wa. àwọn àfa wa ní lasojú bàbá wọn mú bíi láti lasojú làwọn ti wá lọ́wọ́ sàlẹ̀kù dada fún àfa wa lọ́mọlẹ́ yìí wá bá a débi sí lọ́wọ́ sàlẹ̀kù dada àwọn àfa wa àwọn ni mọ́mù wa ní sẹ́yìn wọ́n sí ọlọ́run àwọn ni bá lè wa lẹ́kọ̀ọ́ kó wá àbúrí lóko padà bàbá tí a ní ẹnìkan lọ́wọ́ sọ fún yóò dìde wọ́n mọ́gbà fún mi. Bàbá wa ìmọ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ ìgbó dáadáa fún mi. Wọ́n náà mọ̀jọ́ ọpẹ́ máa ń fi bá ti àtọ́ bàbí ojú á lọ. Ọyẹ tẹ́wọ́. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. آمين. أجلسوا له وبدوا بقوة. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين والحمد لله رب العالمين. أنا جيونا ديو فان نبي.